ẹ káàbọ̀ padà ẹ̀yin ará ilé láti abala ìmọ̀ ọ̀rọ̀ ìlera. Mo lérò pé ẹ ti rí nǹkan méjì àbí mẹ́ta dìmú látara nǹkan tí dókítà bá a sọ lórí ìlera wa. Wọ́n ní kẹsàn-án bí ológun ṣe ń ṣàkóbá lè rí bó ṣe ń rí ìlera lọ́rọ̀ ìlera ṣe pàtàkì ó ṣe kókó. Àlàáfíà wa kò ní di fíafíà láṣẹ Èdùmàrè. Àwa ti wà ní abala tó kẹ́yìn ètò lénìí, ìyẹn abala agbo àwọn òṣèré. Òṣèré wa ti wà níkàlẹ̀ ní agbára pẹ̀lú wa báyìí. Kí sì ni orúkọ òṣèré wa ti ọ̀sẹ̀ yìí? Àwọn náà ni ADEOLU ọmọ Aláyọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí onílẹ̀mọ̀ gospel singer ni wọ́n. Ẹ káàbọ̀ sórí ètò àlejò. Ẹ káàbọ̀ sà. Akínyìn pé ẹ kú ilé olóòtú. Ṣé dáadáa ni ẹ wà àti gbàrà lé ń kọ́? Àlàáfíà ni. Inú mi dùn láti rìn yín ní orí ètò lónìí torí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ yín tó ń wò yín nílé ni wọ́n fẹ́ mọ ọ̀pọ̀lọpọ̀ nípa yín. Ẹ wá jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ pé onílẹ̀mọ̀ tí gbogbo èèyàn ń pè yín yẹn, báwo ni orúkọ yìí ṣe jẹyọ? Ohun tí ó bá orúkọ yìí wá ni wípé láti kékeré l'Ọlọ́run ti fi iṣẹ́ orin ló ti fi jíkì mi. So mo wá wò wípé kétì ẹ̀ ní ìfojúsùn mi gan lórí iṣẹ́ orin yìí. Ìdí nìyí tí mo fi wá jókòó tí mo fi ronú jinlẹ̀ pé orúkọ wo tiẹ̀ ni mo lè máa jẹ́ tí àwọn ènìyàn á tún lè fi mọ̀ mí dáadáa. Ìdí nìyí tí mo fi ṣe àgbékalẹ̀ rẹ̀ tí mo fi ń jẹ́ onílẹ̀mọ̀. Ẹ sọ pé láti kékeré ni ẹ ti ń kọ orin. Ṣé àti ilé ìjọsìn ni àbí ẹ kàn máa ń kó pángolo jọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín láti fi lùlù kọrin? Ṣé mọ̀ wípé ọ̀tọ̀ ni abínibí, Bẹ́ẹ̀ni. ọ̀tọ̀ ni ẹ̀bùn, Bẹ́ẹ̀ni. ọ̀tọ̀ tún ni pé ó tún wù mí. Bẹ́ẹ̀ni. Eléyìí láti ilé ìjọsìn ni láti fi fún mi. Ohun tí Ọlọ́run fi fún mi ni. Kì í ṣe wípé bóyá ìyàbá. Àti ilé ìjọsìn náà ni ẹ sì ti ń bẹ̀rẹ̀ sí ní kọrin. Á ti tó bí ọdún mélòó sísìn tẹ́tẹ́ ti bẹ̀rẹ̀ orin kíkọ yìí gan? Pé kàn dé bẹ̀rẹ̀ gangan tẹ mú lọ́kùn dúdú. Tí n bá ní kí n wò láti ìgbà tí mo ti wà ní bóyá bí ọmọ ọdún bíi 10 láti fún mi lórí ọ̀fẹ́ láti máa kọrin. Ṣùgbọ́n nígbà yẹn kò tíì sí àǹfààní láti lè ṣe àwo jáde. Bí àwo orin mélòó lẹ tiẹ̀ ti ṣe báyìí? Mo ti ṣe bíi 3. Ṣé ẹ lè dárúkọ rẹ̀ fún àti àwọn ọdún tẹ ṣe? Àkọ́kọ́ eléyìí tí mo kọ́kọ́ ṣe ní ọdún 2011 a pè àkọlé yẹn ní Ọlọ́run Ayọ̀ Babalọ́lá. Ẹlẹ́ẹ̀kejì eléyìí tí mo ṣe ní 2017 ó ní mo pè ní Ṣé Màá Délé. Ẹlẹ́ẹ̀kẹta eléyìí tí mo ṣe ní ọdún tó lọ ó ní mo pè ní Ìwọ Má Ṣe Bẹ̀rù. Èyí tí ẹ kọ́kọ́ ṣe ní ọdún 2011 tẹ pè ní Ọlọ́run Ayọ̀ Babalọ́lá, kí tiẹ̀ ní nǹkan tí ó jẹ́ nǹkan tí ó sun yín tí ẹ fi sun ní àkòrí àti àwọn nǹkan tí a lè pè ní ìmísí tẹ́rí. Ohun tó sún mi sí orí àkòrí yìí ni wípé ní ìjọ tí mo lọ nígbà yẹn mo jẹ́ ọmọ ìjọ onítẹ̀bọmi. Ṣùgbọ́n bàbá tó bí mọ́mì tàwa ọmọ ìjọ àpọ́stélì ti Kristi ni, ìyẹn ìjọ CAC. Ìdí nìyí tí a fi wá fún mi ní ìran yẹn látojú ọ̀run wá wípé Ọlọ́run Ayọ̀délé Babalọ́lá sì ṣe kí ni o, ó sì ń ṣiṣẹ́ agbára síbẹ̀. Ṣé nígbà tí ẹ sọ wípé àti bí ọmọ ọdún 10 òun ni ẹ ti ń kọrin? Bẹ́ẹ̀ni. Nígbà tí ẹ bẹ̀rẹ̀ ní ọdún yìí, ṣé àwọn òbí yín náà ṣé wọ́n fara mọ́? Ṣé inú wọn dùn sí àbí pé ìmọ̀ titi yín nìkan ni pé àwọn òbí yín wọn fara mọ́, wọn fẹ́ kẹ́ jó lórin o? Èyí tó ṣẹlẹ̀ ni wípé àtìgbà tí mo ti wà níbí bí ọmọ ọdún 3 ni mi ò ti ní bàbá mọ́. So mọ́mì mi nìkan ló fara mọ́. Ṣùgbọ́n kò pẹ́ títí táwọn náà fi ṣe aláìsí. Ṣùgbọ́n wọ́n fara mọ́, inú wọn dùn sí kó tó di pé wọ́n kú. Bẹ́ẹ̀ni. Ṣé bí ẹ ṣe wà yìí ǹjẹ́ tiẹ̀ ti ní aya nílé? Bẹ́ẹ̀ni, mo ti ní aya. Ọlọ́run sì tún fún mi ní ọmọ, ó fún mi lọ́kùnrin, ó fún mi lóbìnrin. Ojú wo ni ìyàwó yín fi rí iṣẹ́ yìí sí? Pàápàá jùlọ torí nǹkan tó dìrọ̀ mọ́ orin kíkọ látàrí pé bóyá ìrìn àjò lọ́tún lósì pé bóyá lọ kọrin ní ìlú kan bí òmíràn tí ẹ ní àǹfààní láti padà sí ilé padà níjọ́ náà pé bí ijọ́ kejì ni ẹ máa dé padà. Báwo ni ẹ ṣe ń dojúkọ irú àwọn nǹkan báyìí? Téèyàn bá ti fẹ́ ìyàwó tiẹ̀, ohun gbogbo tí ènìyàn bá ti ṣe a nílò láti jẹ́ kí a fọwọ́sowọ́pọ̀. Ìyàwó mi fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú mi láti lè máa ṣiṣẹ́ orin. So a ò ní bákan tàbí méjì rárá. Pé kò sí gbogbo nǹkan tí ẹ̀ ń ṣe nípa iṣẹ́ orin yìí òun náà ni ìyàwó yín fọwọ́ sí tí ó dẹ̀ tẹ́ wọn lọ́rùn dáadáa. Ṣé ó wá tiẹ̀ ní
ìrírí kan tàbí ẹ ti rí bí ìyá mi ní òyìnbó yìí challenges àwọn ìdojúkọ tàbí ìpèníjà kan tẹ́ ti bá pàdé láti ìgbà tí ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin yìí? Àwọn ìpèníjà tí mo ti bá pàdé ó pọ̀, ṣùgbọ́n kí n kàn fẹ́nu bà bóyá bí ẹyọ kan tàbí méjì ní inú ẹ̀. Àkọ́kọ́ tí mo lè fẹ́nu bà ni wípé àìmọye ọ̀pọ̀ ẹlòmíì tí wọ́n á pè wá pé ká wá kọrin bóyá ní church tàbí ní òde, tó jẹ́ pé ẹlòmíì wọn ò ní fún wa lówó, ṣùgbọ́n àwọn á wò wípé kì í ṣe owó yẹn là wá wà after, torí pọ́lọ́run ló máa gbé nìyẹn ga, kò kì í ṣe torí owó. Ṣùgbọ́n ẹlòmíì á wò pé ẹlòmíì á sọ pé iye báyìí ni màá fún yín tẹ́ bá parí, náà pé ẹlòmíì ò tiẹ̀ ní fún wa lówó, àtàwọn sọ pé ẹ wo tó bá di jọ́ mi. Ṣùgbọ́n àwa tún ṣe kí ni, a tún fojú wò wípé Ọlọ́run là ń ṣe kí ni o, Ọlọ́run là ń ṣe nǹkan yẹn, Ọlọ́run là ń ṣe fún. Ara àwọn ìpèníjà míì tí mo tún rí bóyá wà lé àwọn àlọ́ play fáwọn èèyàn, àwọn wedding, òkú àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So ìpèníjà tí mo rí tí mo lè sọ pé ó jẹ́ ìpèníjà fún mi ni nígbà kan tó jẹ́ pé àwọn area boys tó jẹ́ pé wọ́n wá, wọ́n ṣe láti wọ́n gba àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa pé àwọn fẹ́ gbowó lẹ̀ ṣe kí ni nà wá. Ṣùgbọ́n a ṣáà tún dúpẹ́ fọ́lọ́run lénìí. Ó tiẹ̀ dá kí a tó lọ jìnnà, ìbéèrè kan tí mo ní lọ́kàn tẹ́lẹ̀ kó tó di pé ó fò mí lọ́kàn ni pé ọmọ bíbí ìlú ibo ni? A bí mi ní ìpínlẹ̀ Kwara, ṣùgbọ́n mo jẹ́ ọmọ bíbí ìlú Ìsanlú Ìsìn ní Kwara. Ní Kwara. Ó dá àtẹ̀wá tó ibi mélòó tí ẹ ti dé tí ẹ ti lọ kọrin báyìí? Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà tá a ṣì wà lénìí. Mo ti lọ sí Àbújá, lọ sí Èkó, lọ sí Benin, ìlú tó jẹ́ ìlú abínibí mi náà ní Kwara mo ti lọ síbẹ̀, ní Ondo State náà, àti àwọn oríṣiríṣi ìlú tí mi ò lè dárúkọ. Ni ẹ ti dé ni ẹ ti kọrin. Ó dá ní abala gbígbé orin jáde, àwọn promoter tí wọ́n bá yín gbé orin jáde, ǹjẹ́ ẹ tiẹ̀ ní ìdojúkọ kankan pẹ̀lú wọn? A ní ìdojúkọ pẹ̀lú àwọn promoter kọ̀ọ̀kan. Ìkan ti wà tó jẹ́ pé a sì ń bá sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ bí ilé báyìí tó jẹ́ pé kò tiẹ̀ wo side ibi tá a wà. Ṣùgbọ́n èmi ṣáà nígbàgbọ́ wípé Ọlọ́run ló máa gbé nìyẹn ga. Níbi àwọn irinṣẹ́ tí ẹ fi ń kọrin, ṣé ẹ dá irinṣẹ́ tí yín ní ni àbí ẹ máa lọ yá? Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́. Mo sọ lẹ́ẹ̀kan pé àti kékeré Ọlọ́run ti fún mi ní ẹ̀bùn orin. Bẹ́ẹ̀ náà ni àti kékeré ni Ọlọ́run ti fún mi ní irinṣẹ́ tó ju ọgbọ́n orí tèmi gangan lọ fún alára mi tí mo fi ń kọrin. Ìyẹn ni pé àwọn irinṣẹ́ tẹ̀ ń lò ẹ̀yin ni ẹ ní. Bẹ́ẹ̀ni. Tá bá wá sọ wípé kàkà ní méní méjì, ǹjẹ́ ẹ tiẹ̀ ní àwọn ọmọọṣẹ́ ìyẹn àwọn tí bóyá wọ́n kẹ́kọ̀ọ́ ní abẹ́ yín, wọ́n lè máa kẹ́kọ̀ọ́ orin ní abẹ́ yín, tàbí àwọn tó ń ṣe elégbè yín, èèyàn tí wọ́n ń pè ní backup, ǹjẹ́ ẹ tiẹ̀ ní? Tẹ́ bá sì ní, wọ́n tó bí mélòó? Mo ní àwọn band boys, mo dẹ̀ tún ní àwọn ọmọ tó jẹ́ pé ẹlòmíì ń wò pé ọ̀gá ẹ jẹ́ kí èmi náà máa tẹ̀lé yín kó tó di pé àwọn náà ṣe kí ni táwọn náà di ọ̀gá ara wọn. Mo sì tún ní lára wọn tó jẹ́ pé ìkan àìṣe lọ sí concert ẹ̀ ní Èkó ni, a máa ń pè ní ìràwọ̀ Jésù, ó wà ní Èkó, ó wà ní Badagry, àìṣe kúrò níbi concert ẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ ni. Lára àwọn ọmọ tó jẹ́ pé tó kẹ́kọ̀ọ́ ní abẹ́ mi, àwọn míì náà sì tún wà tó jẹ́ pé àwọn náà sì tún kẹ́kọ̀ọ́ lọ́wọ́lọ́wọ́, tó jẹ́ pé kò ṣe orin nìkan, àwọn míì tún kẹ́kọ̀ọ́ láti pé mo fẹ́ mọ̀ nípa engine sí set láti lè jẹ́ kí àwọn náà kó ṣe kí ni kán jẹ́ nǹkan kan lórílẹ̀‐èdè yìí. Ìyẹn ni pé kò ń ṣe orin nìkan ni ẹ̀ ń kọ, ẹ̀ ń sẹ́ẹ̀tì ẹ́ńjìnì náà. Bẹ́ẹ̀. Ṣé ìyún ẹ kọ́ ní iléèwé ni àbí ibo ni ẹ́ńjìnì tó ṣe wọ inú orin? Ìbéèrè ńlá ni olóòtú béèrè. Ṣé rí, Ọlọ́run fún mi ní nǹkan kan, ohun tí Ọlọ́run dẹ̀ fún mi ni pé tí n bá sọ pé nǹkan eléyìí mo fẹ́ mọ̀ láláì jẹ́ pé mo kọ́ màá mọ̀. Torí Bíbélì jẹ́ ká mọ̀ wípé ó ní ẹni tó fẹ́ ẹ̀kọ́ ó ló fẹ́ ìmọ̀, ó ní ṣùgbọ́n ẹni tó kórìíra ìbáwí ó ní ẹranko ni. Màá lọ láti kọ́ díẹ̀, ṣùgbọ́n tí mo bá ti kọ́ díẹ̀ yẹn màá tún béèrè fún ìtọ́ni Ọlọ́run lórí ẹ̀, Ọlọ́run á dẹ̀ fi mí mọ̀nà lórí ẹ̀. Lára àwọn ọmọ elégbè lẹ́yìn tí ẹ pè ní band boys yìí, ṣé tí ẹ bá fẹ́ yàn wọ́n pé wá máa ṣe elégbè lẹ́yìn mi, ṣé ẹ kàn máa ń ṣàwọn nínú ìjọ ni àbí àwọn mọ̀lẹ́bí yín ni wọ́n? Mi ò kì í dáde ṣàwọn. Ẹlòmíì bóyá wà ní ojú agbo tàbí wà ní a lọ sí church fún church program, tí ẹlòmíì bá ti rí wa, àwa bá wa pé ọ̀gá o, mo dẹ̀ lẹ́bùn o, ẹ jẹ́ kí mi náà máa tẹ̀lé yín
fún ìgbà díẹ̀ èmi ò ní wà after owó èmi dẹ̀ máa ń wà after owó pé ọ̀gá tí máa ti place yẹn fún mi lówó so èmi àwò pé ẹ jẹ́ kí n lo ọdún kan kí n lo ọdún méjì lọ́dọ̀ yín kí n tó ṣe kí ni o kéèmí náà tó lọ dá dúró so irú àwọn kan báwọn yìí làwọn ẹlòmíín máa ń ṣe tẹ́lòmíín fi máa ń tẹ̀lé wa èmi àwò pé ẹ jẹ́ kí n máa gbowó èmi á dẹ̀ wò pé ẹ jẹ́ kí n máa tẹ̀lé yín fúngbà díẹ̀ kéèmí náà fi lè dá dúró láyé tara mi. gbogbo wọn tí wọ́n bá tẹ̀ wá báyẹn ṣe ẹ máa ń béèrè fún ìtọ́ni Ọlọ́run kó tó di pé gbà wọ́n mọ́ra àbí ẹ kàn gbà wọ́n mọ́ra pé bóyá torí dé wọ́n ti wá o. a kì í dàdé gbàyàn ẹlòmíì tó bá wò wá wípé ìṣesí tàwọn eléyìí kò bá wa lára mu ẹlòmíì á wò pé a lọ torí a gbọ́dọ̀ fún gbogbo sínú àdúrà láti lè kéèyàn má lọ bá ṣe ẹsẹ̀ gbé. bẹ́ẹ̀ni so ìyún ni pé ẹni tí bẹ́yìn ṣe ń ṣe tí ò bá bá a lára mu fúnra rẹ̀ ni yóò lọ. tí a bá wá ń sọ̀rọ̀ nípa ìmísí ṣé mọ̀ pé oníkálukú ló ní ọ̀nà tí ó ń gba ìmísí láti fi ṣe nǹkan tàbí òmíràn tí ẹ̀yin bá wá tiẹ̀ fẹ́ kọrin níbo ni ẹ ti máa ń rí ìmísí titi yín gbà bóyá ojú oorun ni àbí bóyá tẹ̀yin nìkan bá dá wà àbí bóyá tẹ bá wà ní etí odò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báwo lẹ ṣe ń gba ìmísí yín. Ọlọ́run ló máa ń fúnyàn ní ìmísí bẹ́ẹ̀ni tí mo bá fẹ́ gba orin mo nílò láti gba àwẹ̀ torí Bíbélì jẹ́ ká mọ̀ wípé nípa àwẹ̀ àti àdúrà ohun gbogbo ni ṣíṣe nípa nǹkan wọ̀nyí orin eléyìí táìtù tí mo bá fẹ́ máa fi sínú àdúrà máa wá fi àwẹ̀ tí so á wá rọrùn fún mi láti lè ṣe nǹkan yẹn pẹ̀lú ìrọ̀rùn. Ọlọ́run á dẹ̀ máa gbà fún yín gẹ́gẹ́ bí olórin ǹjẹ́ ẹjọ́ kan tẹ̀ ti wà tètè lọ kọrin tó yẹ pé ìgbà tí ẹ dé nǹkan tí ẹ dojúkọ Ọlọ́run ó bà yín nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ tètè wá wípé orin yìí ó èmi rò pé mi á kọ mọ́ o torí ìjákulẹ̀ tí ó ṣẹlẹ̀ níbẹ̀ ṣé ẹjọ́ kan tiẹ̀ wà bẹ́ẹ̀ rí. mo ti rí irú ẹ̀ rí ìrí tí mo dẹ̀ rí ni wípé ibi tá a lọ wọ́n kàn pè wá wí ká wá kọrin ni wọn ò ní ká kó irinṣẹ́ wá ẹnjìníà tó fẹ́ kó irinṣẹ́ fún wọn ó disappoint wọn kò tètè dé àwádẹ̀ tó ní ibòmíì tí à ń lọ tó bá jẹ́ àwọn olórin míì láyé òde òní ni wọ́n á wò wípé àwọn ò ní lè ṣe o àwọn máa lọ ṣùgbọ́n pẹ̀lú ìfẹ́ tí a ní sí ẹni tó invite wa ìta bá níbẹ̀ tí wọ́n lò ká tó dé tàbí kí ẹni tó kórin tó fẹ́ kórin ṣẹ́ wá fún wọn kó tó dé a fi orí ọ̀fẹ́ a fi lò bẹ́ẹ̀ láti lè jẹ́ kán mọ̀ wípé láláì sí instrument Ọlọ́run sì ń ṣiṣẹ́ agbára síbẹ̀. ó dáa ká wá yí ìbéèrè náà padà sí òdì kejì pé jẹ́ tí ẹ ti lọ kọrin rí tí inú yín dùn bóyá ẹ̀bùn owó tẹ rí bá pàdé ni àbí ìfẹ́ tí àwọn olólùfẹ́ yín tẹ kọrin sí fi hàn yín lẹ́wọ̀ pé orin yóò ọ̀nà mi ni kódà inú mi dùn púpọ̀ láti jẹ́ pé mo jẹ́ ọ̀kan lára àwọn olórin. bẹ́ẹ̀ ni mo ti rí irú ìrírí bẹ́ẹ̀ rí nípa ti owó àti nípa kéèyàn tó ní àwọn fans àti nípa kéèyàn tó ní àwọn connection kọ̀ọ̀kan mo ti ní irú bẹ́ẹ̀ rí ní oríṣi ọ̀nà bíi mẹ́tẹ̀ẹ̀ta eléyìí tí mo sọ yìí ni mo ti ní ìrírí nípa ti owó jẹ́ pé wọ́n tó fún mi lówó tó jẹ́ pé mi ò tiẹ̀ expect gan tó jẹ́ pé àwọn yẹn wọ́n kàn pè wá pé ká wá kọrin ní àwa tẹ̀ ti rò pé bóyá owó kékeré náà máa fún wa ṣùgbọ́n ká tó kúrò ńbẹ̀ nígbà tí wọ́n máa padà pè wá lórí fóònù lórí ẹ̀rọ a dẹ̀ rí pé wọ́n ṣe dáadáa sí wa. kí ni nǹkan tí ó jẹ́ tó bà yín lẹ́rù jù láyé nínú ọkàn yín. ìbéèrè ńlá lẹ béèrè ọ̀pọ̀lọ́ níta bá ti débi ìrù kẹjá fò wọ́n ní kẹjá fò olóòtú ẹ jẹ́ ká mẹ́nu kùn bí níbi nǹkan yẹn. láàrin ẹ̀yin àti àwọn ọmọlẹ́yìn yín ṣó ti ní àgbékalẹ̀ tẹ́gbékalẹ̀ bí ẹ ṣe máa pín owó fún wọn tàbí iye tí wọ́n ń gbà ní gbogbo ìgbà tí ẹ bá ti lọ kọrin àti pé ẹ̀yin gan pàápàá tí wọ́n bá pè yín ní eléré ṣé ó ti ní iye owó tó yẹ pé iye báyìí ni mò ń gbà báyìí o fún òde báyìí àbí ẹ kàn wò pé bóyá torí ó jẹ́ èèyàn mi àbí torí bóyá wọn ò ní owó púpọ̀ lọ́wọ́ tàbí bóyá torí pé true connection tó ń fi pè mí ni màá ṣe gba ẹ báyìí lọ́wọ́ wọn ni. ṣe rí àwọn ìpele oríṣiríṣi ló wà tá a lè fi charges àwọn èèyàn. ìpele àkọ́kọ́ ni pé tó bá ti jẹ́ church program a kì í charge àwọn èèyàn. a ti mọ̀ wípé a fẹ́ lọ ṣiṣẹ́ fọ́lọ́run ni. ṣùgbọ́n àwọn míì láyé òde òní wọ́n ti pé èló lẹ fẹ́ fún wa o tiwa ò rí bẹ́ẹ̀ bọ̀tá bá tún wo ńgbà mìíràn tó bá jẹ́ bóyá bí òde ìjọ̀lọ́ la fẹ́ lọ bí òkú àgbà
wedding tàbí ìsílé tàbí oyè jíjẹ àti mọ̀ pé àwọn yẹn àgbé charges lé wọn tí ó dẹ̀ ní pín wọ́n nípa tó jẹ́ pé tó bá tún dijọ́ míì connection àtúnṣe kí ni o àtún ti bẹ̀ wá. ṣé tí ẹ bá wá tiẹ̀ ní àǹfààní tàbí ẹ jẹ́ kí n mú láti bí báyìí ní ara àwọn olórin jàǹkànjàǹkàn tí a ti mọ̀ tàti ẹ̀ ní ẹ̀yin ń wò yí pé irú èèyàn báyìí ni mò ń wo àwòkọ́ṣe rẹ̀. àwọn tí mò ń wo àwòkọ́ṣe rẹ̀ pọ̀ ṣùgbọ́n ẹnìkan tí èmi mọ̀ pé mò ń wo àwòkọ́ṣe rẹ̀ kò dáa kéèyàn máa wo àwòkọ́ṣe èèyàn bẹ́ẹ̀ ni kò dára torí tó bá dìde wọ́n sọ pé àwòkọ́ṣe lágbájá ló ṣe kíni o ló fi dìde ṣùgbọ́n mo lè sọ wípé mò ń wo àwòkọ́ṣe ẹnìkan tó jẹ́ pé ẹni òun náà ti ṣe kíni o ó ti great ẹni tí mò ń wo àwòkọ́ṣe rẹ̀ òun náà ni mega ọmọdòsànmù ìyẹn láàrin ọmọdòsànmù mega 99. ìwà wọn ó bá yín lára mu ìṣesí rẹ̀. ẹ bá wá tiẹ̀ ẹ ṣe púpọ̀ àlejò wa ẹ̀yin ará ilé ẹ jẹ́ ká dókè náà ká lọ rè mú mi ẹ má yí kúrò ń bẹ̀ à ń padà bọ̀. ẹ káàbọ̀ padà ẹ̀yin ará ilé ìkànnì KAFTAN TV Yorùbá náà lẹ́wà níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà tí a wà nílé agbára tí a ti gbé olórin wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ìṣe àtàṣà wa pé ní ọjọ́ Jímọ̀ báyìí la máa ń gbé àwọn òṣèré wá sí orí ètò ẹni tá a sì gbé wá náà ni ADEOLU ọmọ Aláyọ̀ òun tí gbogbo àwọn èèyàn ń pè ní Onílẹ̀mọ̀ fáǹfààní àwọn tó ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìbéèrè mi fún yín ni pé gẹ́gẹ́ bí olórin ọ̀pọ̀ gbalẹ̀ ẹ lọ sí òde orin tó yẹ pé àwọn obìnrin á rí olórin á ní ṣé mo lè rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ tàbí kó tiẹ̀ gbá ní ọwọ́ àwọn èèyàn pàápàá tí a tún gba yín láago pé tó bá jọkọ ẹni ó sì jalè ẹni jẹ́jẹ́ ti rí irú nǹkan báyìí bá pàdé rí. bẹ́ẹ̀ ni mo ti rí ẹ̀ bá pàdé láìmọye ìgbà ṣùgbọ́n Ọlọ́run ṣáà ni kó máa kó wa yọ Ọlọ́run nìkan ni kó máa kó wa yọ ààrẹ lómi tó jẹ́ pé a fẹ́ gba nọ́mbà gan tó jẹ́ pé tá a bá fún àmọ́ bá mọ́ níjàjà pé ẹ fún mi nọ́mbà ọ̀gá yín ẹ fún mi nọ́mbà ọ̀gá yín so fún nǹkan mìíràn tàbí fún connection gbà mìíràn obìnrin máa ń gba nọ́mbà wa but àwọn míì tó máa wá ní ìdàkejì láti lè pé bóyá pé olórin ni o star ni o ẹ jẹ́ kí n fẹ́ ọ ẹ jẹ́ kí n ṣe bí eléyìí tó jẹ́ pé tá a bá ti tún wò nígbà ní ọ̀nà mìíràn á wò pé ìtànjẹ ìṣù leléyìí so a ṣe kí ni àtúnfàdúrà àti ipe ibi tí Sátánì fẹ́ gbà leléyìí àtúnfi àdúrà àtúnfi dí ibẹ̀ pa láti lè má ṣe kíni o láti lè má kọsẹ̀. Ọlọ́run dẹ̀ ń jẹ́ kẹ́ kọsẹ̀. àmín. gẹ́gẹ́ bí olórin mo tún wá ní ìbéèrè kan fún yín látàrí pé nínú gbogbo àwọn olórin jàǹkànjàǹkàn ńlá tí wọ́n gbajúgbajà ní orílẹ̀-èdè wa yìí tẹ́ bá ní àǹfààní láti kọrin pẹ̀lú ọ̀kan nínú wọn èwo ló máa jẹ́ tàbí méjì. tí mo bá ní àǹfààní àti kọrin pẹ̀lú wọn ẹni tí mo dárúkọ yẹn náà mo lè ní àǹfààní àti kọrin pẹ̀lú ẹ̀ ìyẹn mega 99 ẹnì kejì tí mo tún ní àǹfààní àti lè kọrin pẹ̀lú ẹ̀ ó ní màmá mi nínú Olúwa Bísí Aláwìyé ayé àlùkò. ó dára gẹ́gẹ́ bí olórin tí wọ́n bá kó nǹkan méjì síwájú yín èwo ni ẹ̀yin ti rò pé ẹ lọ fún owó àti agbára. owó àti agbára bàbá mi kan ló máa ń pa lówe ẹ má bínú olóòtú ó ní tí wọ́n bá tí kò má béèrè fún ìtẹ́ ó ní kò béèrè fún ìtẹ́ kò má béèrè fún ẹṣin torí tó bá ti wà ní orí ìtẹ́ wá wá mú ẹṣin wá wá mú wá báyìí so ẹ jẹ́ ká béèrè fún agbára kí n sọ pé agbára nígbà tí ènìyàn bá ti ní agbára ó wá wá ènìyàn wá. àmọ́ wọ́n máa ń sọ pé olówó náà ṣe ohun gbogbo tán ṣé kò ṣeé ṣe kí èèyàn olówó náà kágbára náà sì tọ̀ wá. ó sì ṣe kéèyàn ó ní méjèèjì papọ̀ lẹ́ẹ̀kan ṣùgbọ́n èèyàn á pàdánù kan. ó dáa gẹ́gẹ́ bí olórin ibo ni ẹ ti lérò pé ẹ ó ríra yín ní ọdún 5 sí àsìkò tá a wà yìí. kò tiẹ̀ lè tó ọdún 5 olóòtú torí pé lójoojúmọ́ ayé mi ò fìgbà kan sọ ìrètí nù wípé kò lè dára fún mi
gẹ́gẹ́ bí orin kan tí àwọn orin mi kan tí mo ti kọ sẹ́yìn mi ò fìgbà kan sọ ìrètí nù lójoojúmọ́ within a seconds mo nígbàgbọ́ pé màá bára mi níbi tó dáa. ẹ sọ síwájú nígbà tí mo béèrè lọ yín pé ẹ ti ní ìyàwó sílé kí tiẹ̀ ní nǹkan tó bà yín lẹ́rù jù nípa ìgbéyàwó. ohun tí ó bà mí lẹ́rù jù níbi ìgbéyàwó ni wípé kò dára kí ìpínyà wà ìpínyà kò sí ohun tó dára láàrin lọ́kọ àti láya. àwọn nǹkan tó bà mí lẹ́rù lélẹ́yìí torí ó máa ń ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́. bí àwọn ìrírí tí mo rí níbi tí mo ti lọ ṣeré ní ọjọ́ sátidé eléyìí tí ó lọ yìí mo rí àwọn ìrírí kan bẹ̀ tó jẹ́ pé ó yẹ kí n fi ẹnu fò kò dára kí ìpínyà wà nínú ìgbéyàwó. yàtọ̀ sí iṣẹ́ orin yìí ǹjẹ́ ẹ tiẹ̀ ní iṣẹ́ mi tẹ̀ ń ṣe àbí orin yìí nìkan lẹ́ ń kọ? mo ti sọ ṣáájú mo ń kọrin mo dẹ̀ tún fi irinṣẹ́ mo máa ń fi ṣe rent fáwọn tí ó bá fẹ́ gbà á tí mi dẹ̀ kí gba owó tó pọ̀ lọ́wọ́ wọn yálà ilé ìjọsìn tàbí àwọn aláyẹyẹ bí òkú àgbà ìsọmọlórúkọ ìfinijoyè ayẹyẹ ìgbéyàwó a máa ń kó irinṣẹ́ fún wọn. orin àti irinṣẹ́ fífi síta òun ni ẹ̀ ń ṣe. oúnjẹ wo ni ẹ tiẹ̀ fẹ́ràn jù kí ẹ dárúkọ rẹ̀ fún àwọn ará ilé tó ń wò. oúnjẹ tí mo fẹ́ràn jù tí olórí dẹ̀ máa ń sè fún mi tí olórí ni mo máa ń pe ìyàwó tèmi olórí Adébímpé. oúnjẹ tí mo fẹ́ràn jù òun náà ni pé mo fẹ́ràn ẹ̀wà láti máa jẹ àti dòdò. ẹ̀wà àti dòdò Olúgbénga tí a bá wá tiẹ̀ sọ ẹ mọ̀ wọ́n mọ̀ sọ wípé àyè iṣẹ́ ọ̀tọ̀ àyè eré ọ̀tọ̀ nígbà tí ẹ̀yin bá wá tiẹ̀ wò pé jẹ́ ń sinmi díẹ̀ lónìí kí ni àwọn nǹkan míì tí ẹ máa ń ṣe tí kò ní jẹ́ orin bóyá irú eré ìdárayá tẹ́ lè fẹ́ràn jù láti máa ṣe? mi ò fi bẹ́ẹ̀ yan àwọn eré mi láàyò ju pé ìdíṣẹ́ ni èèyàn ti máa ń mọni lọ́lẹ̀. bẹ́ẹ̀ni. kò síbi tẹ́ ẹ ti lè bá mi ju pé tẹ́ ẹ bá ti bá mi níwájú Olúwa ẹ bá mi níbi tí mo ti ń kọrin tàbí tí mo ti ń fi àwọn dùrù kan tàbí méjì tí mo ti fi ń ṣeré. ẹ wà ní àkókò kankan tí ẹ máa ń fi ń sinmi? mo lákòókò tí mo máa ń fi ń sinmi ṣùgbọ́n péréte ní àkókò tí mo máa ń fi ń sinmi. ní àwọn àkókò tẹ́ ń sinmi yẹn irú nǹkan wo ni ẹ máa ń ṣe? àwọn nǹkan tí mo máa ń ṣe náà ni pé mo lè wà ní ṣọ́ọ̀bù olórí mi kájọ máa dẹ́wẹ̀ẹ́kẹ́ kájọ máa fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. ìyún náà dáa. ó dáa jẹ́ kí a tún wá wò ní àgbọn ti bíbà yìí gẹ́gẹ́ bí olórin ọba ẹ ní àwo orin kan ẹ gbé jáde ní ọdún tí ó kọjá àbí bẹ́ẹ̀ kọ́? bẹ́ẹ̀ni. ǹjẹ́ ẹ ti wá ti ní orin míì tí ẹ tiẹ̀ ti ń pò kalẹ̀ papọ̀ báyìí pé tó mo tún fẹ́ fún àwọn olólùfẹ́ mi jẹ? àwọn kan wà lórí YouTube àwọn kan wà lórí Instagram tó jẹ́ pé mo kàn ṣe short video ẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn sì ń gbárùkù tí ní wíwò lọ́wọ́lọ́wọ́ báyìí. a ti wá tó bí àwọn orin tẹ́ ti kọ amóhùnmáwòrán rẹ̀ tó jẹ́ fídíò mélòó ni ẹ ti ṣe? èmi ò fi taratara yẹ àwọn fídíò ẹ̀ but àwọn eléyìí tó jẹ́ short video eléyìí tó jẹ́ pé little track tí mo ṣe mo ya fídíò ẹ̀. ẹ̀yà fídíò àwọn èèyàn. bẹ́ẹ̀ni. ó dà nínú àwọn orin tí ẹ kọ ǹjẹ́ ó tiẹ̀ nìkan tẹ́ fẹ́ràn jùlọ? eléyìí tí mo fẹ́ràn jù ó wà tí mo fẹ́ràn jù gan torí ó jẹ́ orin ìjìnlẹ̀ ló jẹ́ kí n fẹ́ràn ẹ̀. gẹ́gẹ́ bí wàá ṣe fẹ́ràn orin yìí mo wá fẹ́ fún yín ní ìṣẹ́jú méjì àbí mẹ́ta kí ẹ kọ fún wa lórí ètò. ẹ ṣe. ṣé ó wá yẹ kí n wáyé láláì rógolo ṣé ó wá yẹ kọ́rọ́ mi ó di yẹ̀yẹ́ lójú aláròpin ṣé ó wá yẹ kógo mi ó bá mi níbojì o tètè ṣàánú ayé mi Ọlọ́run mi kọ ọjọ́ tó lọ ayé mi jáde kúrò lábúlé ìpín mi jáde kúrò láàrin àwọn ènìyàn lásán májẹ̀mú abúlé jáde láyé mi o èmi náà fẹ́ kọ ìtàn rere. orin yìí jẹ́ orin ìjìnlẹ̀ gẹ́gẹ́ bí ẹ sọ síwájú kí ni nǹkan tó fún yín ní ìmísí orin yìí gan torí ìgbà tí ẹ sọ nínú orin yìí ẹ sọ pé ṣó wá yẹ kí ògo bá èèyàn ní inú kòtò a rí i pé àròjinlẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ni ó kú tán tí wọ́n ní ológo ni ẹni yìí bẹ́ẹ̀ àwọn nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ikú rẹ̀ pé
kò rí ògo lò tá tẹ̀ lè fi àwọn olórin míì ta lè tún fi wọ́n ṣàkàwé tó pé nígbà tí wọ́n kú tán ni gbogbo ayé tó mọ̀ wọ́n tí ògo wọn ṣẹ̀ búyọ. Kí gangan ni nǹkan tó fún yín ní ìmísí fún orin yìí? Ṣé rí ohun tó fún mi ní ìmísí fún orin yìí ni pé mo sọ ṣáájú pé bàbá tó bí mi ti kú láti kékeré, bẹ́ẹ̀ ni màmá tó bí mi, ọjọ́ tí mo ń parí junior wife ní school ni màmá tó bí mi kú. So mo wá rò jinlẹ̀ pé àwọn ògo tó yẹ kí àwọn màmá mi tó yẹ kí wọ́n rí lò, àwọn ògo wọn ò rí lò. Ìdí nìyí tí mo tẹ̀ fi wá ronú jinlẹ̀ wípé ó yẹ kí èkémi náà tiẹ̀ ṣe kí ni o, kí n ní ipa kan pàtó lórí orin yìí láti lè kọ síta. Ìdí nìyí tí mo fi wá wò pé àwọn kan wọ́n ti kú tó jẹ́ pé lẹ́yìn ìgbà tí wọ́n kú tán lára àwọn olórin lògo wọn tó ṣe kí ni o ló tó ń dìde. So irú kan báyìí èmi ò fẹ́ ni mo ti tètè ń béèrè fún ìgbédìde eléyìí tó yàtọ̀ níwájú Ọlọ́run. Ìdí nìyí tí a fi fún mi ní oore ọ̀fẹ́ àti inspiration tó lágbára látọ̀run wá láti lè compose orin yẹn síta. Gẹ́gẹ́ bí olórin tí ẹ sọ pé ẹ tún ń po orin mi pọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ short video, báwo ni ẹ ṣe máa ń rí beat yín? Ṣé ẹ̀yin lè máa ń ṣe fúnra yín ni àbí ẹ ṣe máa ń lọ fowó rà? Mo ní studio engineer tó jẹ́ pé tèmi àti ẹ bá ti jọ jòkó tó jẹ́ ọ̀rẹ́ kò rí kò sàn mi, a jọ sọ̀rọ̀ nípa beat, báyìí la ṣe fẹ́ jẹ́ kó lọ, báyìí la ṣe fẹ́ jẹ́ kó lọ, so a dè lọ pẹ̀lú ìrọ̀wọ́ ní ìrọ̀sẹ̀. Ǹjẹ́ ẹ tiẹ̀ máa ń ṣe kọ́nsáàtì lọ́dọọdún? Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe. Ó ti tó bí ọdún mélòó tí ẹ fi ṣe báyìí? A ti tó bí ọdún bíi 5 tí mo ti ń ṣe kọ́nsáàtì. Mo ti ṣe lọ́dún tó lọ, bọ̀ mi ti ṣe ní ọdún yìí nírètí pé màá dẹ̀ tún ṣe. Ọlọ́run á dẹ̀ gbà fún yín, kò ní padà lẹ́yìn yín, Ọlọ́run á bá mi dúró tì yín. Kọ́nsáàtì ní inú ilé ìjọsìn, ní ilé Ọlọ́run, ṣé ẹ tiẹ̀ bá àdójúkọ kan rí lára àwọn orin tẹ́ máa lọ kọ nílé ìjọsìn? Ǹjẹ́ ó ti wáyé rí? A ti rí àwọn ìdojúkọ ní ilé ìjọsìn, bóyá ní chọ́ọ̀chì mìíràn tá a lè sọ pé bóyá a fẹ́ lò, wọ́n lè máa sọ pé wọ́n fẹ́ kọ́ ọmọ ìjọ wa lọ ní o, kò ní sí ààyè o. Ọ̀pọ̀lọpọ̀ oníwàásù míì ló jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n bá sọ tó jẹ́ pé kò ní mú inú olórin dùn. Ẹ̀dẹ̀ pé àwọn olórin rèé ẹja àfobẹ̀ yẹn, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ mìíràn ti forí àwọn olórin náà ti fi gbára wọn níbi kọ́nsáàtì ní ṣíṣe. Ṣùgbọ́n àwa tí ẹ̀mí Ọlọ́run bá wà ní inú wa láwò wípé ẹ jẹ́ á ṣe ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀. So ní wo bóyá àwọn ìpèníjà tó ti rí tàbí àwọn ìdojúkọ yálà eléyìí tó ti rí nínú ilé ìjọsìn míì sẹ́yìn, ò ní ro àwọn nǹkan wọ̀nyẹn téèyàn bá fẹ́ débi gíga láyé. Nígbà tí ẹ bá wá rí. Ǹjẹ́ ẹ tẹ̀ wá ní àmọ̀ràn fún àwọn olórin tó ṣẹ̀ ń bọ̀ lẹ́yìn yín, àti pé èyí tí wàá fi káàdì rẹ̀ nílẹ̀ ni ọ̀rọ̀ ìyànjú wo lẹni tẹ́ fẹ́ gba àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín láàrin ìṣẹ́jú kan, torí àkókò tí kò wá àkọ́kọ́ mọ́ra? Ọ̀rọ̀ yìí tí mo fẹ́ gba àwọn olólùfẹ́ wa àti àwọn olólùfẹ́ mi tí wọ́n ń wò mí nílé ni wípé èmi ọmọ yín náà sì ni o, wọn ò ní fẹ́ lómi ṣe mí, Adéolú Onílẹ̀mọ̀ ọmọ Aláyọ̀. Ìgbìyànjú tí mo fẹ́ gbà yín ni wípé ẹ gbìyànjú láti máa ra àwọn àwo mi, àwọn nǹkan wọ̀nyí ló lè máa mú ìwúrí yá, àti àwọn short video lè ta bá ń ṣe, ẹ wò wá, ẹ subscribe sórí àwọn YouTube wa, so láti lè máa wò wá ẹni o mo tún fẹ́ràn ẹ̀ o, ẹ̀dẹ̀ tó máa pè wá. Àwọn nǹkan tí ẹ bá ní bóyá nílé ìjọsìn yín, ẹ pè wá ká wá ṣeré fún yín, bóyá tó ní àwọn ayẹyẹ tàbí òkú àgbà, ẹ pè wá, a ò ní gbọ́ púpọ̀ lọ́wọ́ yín. Ẹ ṣé púpọ̀ àlejò wa. Ẹ̀yin aráalé, ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu Adéolú ọmọ Aláyọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Onílẹ̀mọ̀. Olórin ẹ̀mí ni wọ́n. Àwa ní rí jù báyìí lọ ní abala àwọn òṣèré ní òní, nítorí pé kí ni àkókò tí kò wá ní papámọ́ra. Òní ní ọjọ́ Jímọ̀ olóyin, inú wo máa dùn ní inú òní dùn wá. Orúkọ tèmi kò wá yí padà, Olúwagbémiga
Gbémisọ́lá ọmọ SALAU ni mò ń jẹ́. Mo fi àsìkò yìí dágbére fún yín pé ó dàbọ̀. Àtúnrí báyìí ni àyà Olódùmarè bí Olúwa bá tún fẹ́. Èmi àti olólùfẹ́ yín Olúwaṣeyìfúnmi a tún wá sí ojú móhùnmáwòrán yín ní ọ̀sẹ̀ tó ń bọ̀, ṣùgbọ́n ẹ jẹ́ kí òun náà dágbére fún yín. tó títí di ìgbà tá tún máa pàdé lórí ètò yín ètò wa Kaaro Oojire ìyún ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Àlàáfíà tí mo fẹ́ fi yín sí òun náà ni kí n bá yín o. Ẹ̀yin ará ilé ẹ ṣé ẹ kú ìfẹ́ àti ìwòran wa torí bí àbáfẹ́ ni a kì í wòran ẹni. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di láṣẹ Èdùmàrè. Títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tí a ó tún máa pàdé ní èmi Olúwagbémiga àti Olúwaṣeyìfúnmi pẹ̀lú àlejò wa ní a fi ń dágbére fún yín pé ó dàbọ̀. Bímọ ṣe wa torí mélòó ni àwa kí ni a lè dá ṣe. Bí àjọyọ̀ gẹ́gẹ́ bí ọkọ mi ṣe sọ, a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé àtúntò àmọ́ wà ní ìyá mẹ́nu gbà àmọ́ kó tó di pé a kúrò lábala láàrin. Eré ìdárayá lórílẹ̀-èdè Sunday Dare ti darapọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń ṣèdárò ìfẹ́ ìfẹ́ tó ti gbàgbọ́ jẹ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ní thank God. ṣe ń lọ abala ṣe ló ń ṣẹlẹ̀ àti abala àríyá. ọmọ akéèntì tó ní báwo ni a máa rí wípé púpọ̀ nínú àwọn ìlú tó jẹ́ wípé wọ́n. ọ̀nà ló ní kọ́lẹ́ẹ̀kì ìfowópamọ́sílẹ̀ fáwọn oníbàárà tó ń ra káàdì inú fóònù láti fi sọ̀rọ̀ ní kíá.